Naira Mali ó máa tẹ ojú ẹ mọ́lẹ̀. Naira Mali máa tẹ ojú ẹ mọ́lẹ̀. Ìjọ́ lèmi ti jẹ tọ́kì mọ́. Wọ́n wá lọ ń fún tọ́kì tó yẹ kó gbé fèmí kó pé fún ẹlòmíì, wo lọ ń gbé fún àwọn ajá, wo lọ ń fi tọ́kì opresi èmi. Mi ò mọ ọdún tèmi ti jẹ tọ́kì mọ́ láyé. Tọ́kì tí àwọn tó máa ń gé sórí ìta mẹ́ta tó máa ń tà ní 100 naira yẹn, mi ò mọ ọjọ́ tèmi ti jẹ mọ́. Wà lọ ń gbé odidi tọ́kì ó dẹ̀ ń gbé fún ajá. Naira Mali, it's not good like this. O tó wá gbé fún àwọn ajá yẹn ní kọ́nà, o tó wá lọ ń fi díwò ẹ̀ kórìí wa lè máa yí wípé yé oúnjẹ rèé. It's not supposed to be like that. Owó tí máa fi ra àgíríkì ẹdìyẹ àgíríkì tí máa jẹ lọ́dún tí máa ṣe tí máa jẹ mi ò tí ì rí. Ajá ń jẹ tọ́kì lọ́jọ́ lásán kì í sọjọ́ ọdún o. Naira Mali, Naira Mali, Naira Mali, go on, continue. Àwa náà máa lówó lọ́jọ́ kan. So ẹ gbé tọ́kì fún ajá, odidi tọ́kì ẹ ò tún gbé fún ní kọ́nà, ẹ tún gbé wá sí public, ẹ fi ń opresi mi. Thank you very much. Èmi ò ní tẹ̀, ókè mi ò kọrin ẹ mọ́, di orin ẹ mú, sótán.